Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi ẹ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńláńlá tí ẹ fi ṣẹ́gun oṣù kẹwàá fún wa, tí ẹ mú wa wọnú oṣù kọkànlá. Ìyìn àti ọlá ni fún orúkọ yín, fún oore ọ̀fẹ́ tí kò ṣe é fowó rà yìí o. A gbé yín ga Ọlọ́run aláàánú wa, ọba tó ń ṣẹ́gun fún wa ní gbogbo ọjọ́, ní gbogbo ìgbà, ní gbogbo àkókò. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọlọ́run alágbára, ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe yé àti ọkàn wa ní rere. Àti síwájú sí kí ẹ túbọ̀ máa ṣẹ́gun fún wa, kí ẹ mú wa jẹ́ olúborí. Nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ karùn-ún, oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé, má ṣe ṣe ọkàn rẹ le. Apá kìíní, má ṣe ṣe ọkàn rẹ le. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì, orí ìkarùndínlọ́gọ́rùn-ún, ẹsẹ̀ ìkẹjọ. Ìwé orin Dáfídì, orí ìkarùndínlọ́gọ́rùn-ún, ẹsẹ̀ ìkẹjọ. Ẹ má ṣe ṣẹ́ ọkàn yín le, gẹ́gẹ́ bí ẹ ti ṣe ní Móríbà, àti bí ẹ ti ṣe ní ọjọ́ náà ní Mẹ́sà ní aginjù. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Hébérù, orí ìkẹta, ẹsẹ̀ ìkeje títí dé ìkọkànlá. Ìwé Hébérù, orí ìkẹta, ẹsẹ̀ ìkeje títí dé ìkọkànlá. Nítorí náà, gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti wí, lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe ṣẹ́ ọkàn yín le o, bí ìgbà ìmúnibínú, bí ní ọjọ́ ìdánwò ní aginjù, ibi tí àwọn baba yín dán mi wò nípa wíwádìí mi, tí wọ́n sì rí iṣẹ́ mi ní 40 ọdún. Nítorí náà, inú mi bàjẹ́ sí ìran náà. Mo sì wí pé, nígbà gbogbo ni wọ́n ṣìnà ní ọkàn wọn, wọn kò sì mọ ọ̀nà mi. Bí mo ti búra ní ìbínú mi, wọn kì yóò wọ inú ìsinmi mi. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ọlọ́run máa ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀. Ìṣòro kan ṣoṣo tí ó wà ní pé ọ̀pọ̀lọpọ̀ kì í fetí sí ọ̀rọ̀ rẹ̀. Ìwé orin Dáfídì, orí ìkarùndínlọ́gọ́rùn-ún, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ sọ pé, bí ìwọ bá fẹ́ gbọ́ ohùn rẹ̀, kò yẹ kí o mú ọkàn rẹ le o. Bí Ọlọ́run bá ti ń bá ọ sọ̀rọ̀, tí ìwọ sì ti ṣe àìgbọ́ràn, òun yóò pa ẹnu rẹ̀ mọ́, ìwọ kì yóò sì tún gbọ́ ohùn rẹ̀ mọ́. O nílò láti gbọ́ ohùn Ọlọ́run kí ó lè dárí rẹ. Ọ̀nà àkọ́kọ́ láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run àti láti ní ìdarí láti ọ̀dọ̀ rẹ̀ ni láti máa kẹ́kọ̀ọ́ bíbélì. Síbẹ̀síbẹ̀, kí ni ó yẹ kí o máa ṣe nígbà tí bíbélì kò bá sọ ohunkóhun nípa ipò tí o ti nílò ìtọ́sọ́nà fún? Nígbàkúgbà tí o bá nílò láti ṣe àwọn ìpinnu lórí irú àwọn ọ̀ràn bẹ́ẹ̀, o nílò láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run tààrà. Àwọn ìgbà mìíràn wà tí o lè rí ohun tí Ọlọ́run fẹ́ kí o ṣe nínú ìwé mímọ́. Síbẹ̀síbẹ̀, o tún nílò láti gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ lórí bí o ṣe lè lò ó nípa ohun tí ó fẹ́ kí o ṣe. Fún àpẹẹrẹ, nígbà tí Paul fẹ́ lọ sí agbègbè Asia nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì, orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹfà dé ìkeje, ẹ̀mí Ọlọ́run dá a lẹ́kun. O lè wá béèrè wípé, báwo ni ẹ̀mí Ọlọ́run ṣe lè dí Paul lọ́wọ́ láti lọ wàásù? Níwọ̀n ìgbà tí a ti kọ́ nínú ìwé Mátíù, orí ìkejìdínlọ́gbọ̀n, ẹsẹ̀ ìkọkàndínlógún pé, kí a lọ sínú gbogbo ayé, kí a sì máa kọ́ gbogbo orílẹ̀-èdè. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo fẹ́ láti ṣe ìsìn ìsọjí ìta gbangba ní ìlú Benin, olú ìlú ìpínlẹ̀ kan ní gúúsù Nàìjíríà. A ti pèsè gbogbo nǹkan sílẹ̀ fún ìsìn ìsọjí náà o. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé nígbà tí mo béèrè lọ́wọ́ Ọlọ́run nípa rẹ̀, ó ní kí a lọ sí Ẹdẹ, ìlú kan ní gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà dípò Benin. Mo sọ fún un pé a ṣẹ̀ṣẹ̀ parí ìsọjí kan ní ìlú Iléṣà ni, ìlú mi tó wà ní ìpínlẹ̀ kan náà pẹ̀lú Ẹdẹ. Ó sì ṣeé ṣe kó jẹ́ pé àwọn ará Ẹdẹ àwọn náà wá síbẹ̀. Bí ó ti wù kí ó rí, níwọ̀n ìgbà tí ó ti jẹ́ wípé Ọlọ́run ni
olórí ogun mi, mo gbọ́ràn sí àṣẹ rẹ̀. Nígbà tí àkókò ìsọjí yìí ní ìlú Ẹdẹ, ọba wà níbẹ̀. Nígbà tí ó sì dé orí ìtàgé láti sọ̀rọ̀, ó kéde fún wa pé òun yóò fún ìjọ ní iye ilẹ̀ tí wọ́n bá fẹ́ o. A pinnu lákòókò náà láti béèrè fún éékà 50. Síbẹ̀síbẹ̀, nígbà tí mo padà lọ láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, ó sọ fún mi láti béèrè fún éékà 500. Mo sì gbọ́ràn sí i lẹ́nu. Lónìí, orí ilẹ̀ yẹn ni ilé ẹ̀kọ́ gíga àti ilé ìwé iṣẹ́ ìyìnrere wà o. Tí mo ṣẹ́ ọkàn mi lé ní ìgbà náà, èmi kì bá tún gba ìlú Ẹdẹ lọ o. Èmi kì bá sì tún gba ìbùkún ńláǹlà náà. Olùfẹ́, nígbà tí o bá ní àjọṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, má ṣe ṣe ọkàn rẹ lé o. Tẹ́tí sí i pẹ̀lú ọkàn rẹ ní ṣíṣí. Ṣe ìpinnu láti gbọ́ tirẹ̀. Òun yóò sì bá ọ sọ̀rọ̀. Kókó ọ̀rọ̀: bí ọkàn rẹ bá le, Ọlọ́run kì yóò bá ọ sọ̀rọ̀. Sọ wípé bàbá mi, Ọlọ́run, mú ọkàn líle kúrò nínú mi kí n lè máa gbọ́ tààrà láti ọ̀dọ̀ rẹ wá. Olúwa, gbogbo ẹ̀mí ọkàn líle tí kò jẹ́ kí n gbọ́, Olúwa mú ọkàn líle kúrò nínú mi kí n lè máa gbọ́ tààrà láti ọ̀dọ̀ rẹ wá. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa like, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.